Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Koiki Media bringing the work closer to your doorstep. A lọ bá àwọn ọ̀yà wa, a lọ bá wọn gẹ́ẹ̀tì pineapple ní ẹ̀yìn pineapple. So mo discover pé immediately tán gbọ́ ọ̀dọ̀ ẹ̀, ṣe mọ̀ pé tẹ́lẹ̀ tí iná bá tàn sójú wọn kò sí báyìí fẹ́ fún wọn lóúnjẹ, wọn ò ní wá. But a máa kúrò bẹ́ẹ̀ tọkọ tó wá pọ̀, mo wá discover pé bọ́n ṣe gbọ́ ọ̀dọ̀ ẹ̀, wọ́n yẹ gbọ́ ọ̀dọ̀ kínní, mo rí pé wọ́n sá wá lẹ́ẹ̀kọ̀kan. So mo wá discover pé ó dà pé wọ́n tún máa like ẹ̀ ju gbogbo oúnjẹ tá a fi ń fún wọn gan lọ. Ẹ̀ pé this is the first time nísìn tí a máa fún wọn ní kínní pineapple yìí. So wọ́n gbọ́ ọ̀dọ̀ ẹ̀, wọ́n sá wá. Ó show pé wọ́n like ẹ̀ gan. So lẹ́ẹ̀kan sí, èní ni on the 21st oṣù kínní ọdún ìyá 2026. Koiki Media Farm fún ìdánilẹ́kọ̀ọ́ láti lè mọ àwọn oúnjẹ tí àwọn grass cutter wa tí ń ṣe ọ̀yà tí wọ́n fẹ́ràn jùlọ. Orí ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà la ṣì wà. Koiki Media will bring the work closer to your doorstep. So wọ́n nìyẹn. So àdúpẹ́ lọ́wọ́ Elédùà. A ti lọ ra sugar cane náà, so tó bá dọ̀la a tún máa sọ̀rọ̀ nípa ìyẹn. A ti ra sugar cane, a ti bá wọn gẹ́ẹ̀tì ẹ̀fọ́. So àdúpẹ́ lọ́wọ́ Elédùà tó ń jẹ́ kí ilé-iṣẹ́ náà tẹ̀síwájú. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ ṣé gan ni o. Ire o. Láyọ̀ ká sùn re o.